Muyideen gangan fún rẹ̀ pẹ̀lú tẹ́ wá sọ yìí kí n tó sọ pé kẹ́ mú ẹ̀rí ọ̀rọ̀ tẹ́ sọ yìí wá ẹ jẹ́ n try kọ́lọ́ dákun kó jẹ́ kí Muyideen ó gbé. Wa alaikum salam wa rahmatullah. Muyideen Àgbàlá Gabriel. Ṣé dáadáa lẹ wà? Gbogbo lé ńkọ́? Bí mo ṣe pè ọ́ yìí mo wà live lórí program lórí Facebook live tí mo ń ṣe lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Mo wà live báyìí. Alama mi. Mo fẹ́ béèrè kan ni. Gbogbo àwọn èèyàn tá wà ńlé ǹjẹ́ ohun tá ń gbọ́ yìí ṣé ohun yìí jọ ohun Muyideen Àgbàlá Gabriel àbí kò jọ ohun ẹ̀. Mo á fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ náà wípé ta ni mo ń bá sọ̀rọ̀ yìí? Èmi Muyideen Àgbàlá Gabriel ń bá sọ̀rọ̀ yìí. Ǹjẹ́ ọmọ ẹnìkan tí wọ́n ń pè ní Bàbá Kọ́lá Olóòtú? Mo mọ Bàbá Kọ́lá Olóòtú. Bàbá Kọ́lá Olóòtú ṣe prógrámù kan láàárọ̀ èmi tí mo wò. Ìgbà tí mo wo prógrámù yẹn àkọ́kọ́ náà kí n tó béèrè yìí bí mo ṣe pè ọ́ wọlé yìí tí mo bá sọ fún ọ tẹ́lẹ̀ pé máa pè ọ́ wọlé ìbínú Allah ìbínú Ọlọ́run tí máa bá òpùrọ́ kó máa jẹ́ tẹni tó bá parọ́. Àánú Ọlọ́run tí bá wá ń bẹ fẹ́ni tó bá ń jẹ́ pé òdodo là ń wá la fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ kó máa jẹ́ tẹni tó bá wà lórí òdodo. Ṣé mo pè ọ́ kalẹ̀ tẹ́lẹ̀ pé máa pè ọ́ wọlé live tí bá ń ṣe prógrámù lọ́wọ́? Bàbá Kọ́lá Olóòtú wá ní alájà wọ́n ní ìyá kan ní Lẹ́kí wọ́n ní ìyá yẹn ní kọ́ wá pé ńgbà tí ìgbà tó wá dọ́dọ̀ ìyá yẹn wá ní rírí tó ń rí ọ wípé ọkọ́kọ́ nídìí tọ́jú náà nídìí àwọn fítámì kan kí wọ́n kọ́kọ́ gbé ọ lọ sọ́spítà kí wọ́n lọ yẹ ẹ̀jẹ̀ rẹ wò ń gbọ́ sí bẹ́ẹ̀ ni. Èmi ò jáde ńlé rárá. Ìbéèrè àkọ́kọ́ nù. Ń gbọ́ sí ẹnìkan fi báàgì aṣọ méjì kó aṣọ fún ọ. Wọ́n á gbé ẹnìkan gbé aṣọ fún mi. Wọ́n náà ní wọ́n ní báàgì aṣọ méjì ni wọ́n kó wá fún ọ. Ẹ máa gbọ́ jẹ́rí ẹnìkan kan ò gbé aṣọ wá pé mi o. Ṣé ẹ̀ ń gbọ́ báyìí? Náà. Níwájú Ọlọ́run àtẹ̀yàn. Ìgbélé àdúrà lè ní wà láti jọ́ tí èmi ti ṣera lókù ní Àgbàlá Gabriel. Mo wá gbọ́. Ìbéèrè tí mo tún wá fẹ́ béèrè ni wípé máa gbọ́. Tó kù díẹ̀ káàdù náà àdúrà ni o. Tọ̀ ìyẹn bẹ́ẹ̀. Ń gbọ́ Bàbá Kọ́lá Olóòtú tún wọ́n ní ìyá yìí wá sọ wípé tó bá fi lè jòkó lé tó ń kírun fún oṣù 6 tó bá mu títọ̀ ta tẹ́tẹ́ pé 5 million tó ń wò lákàntì yìí tiẹ̀ ní ọjẹ́ nígbàtà ló promise ẹni 5 million torí kọ́ lè bá kírun. Ẹnìkan kan promise tèmi ní owó nítorí kí lè bá kírun. Èmi fínú fídọ̀ wọ inú ẹ̀sìn Islam lọ ni o. Mo fínú fídọ̀ yọ ara mi sínú ẹ̀sìn Islam ni o. Ǹjẹ́ kó tó pàdé Àgbàlá Gabriel ǹjẹ́ o ti fìgbà kan lọ chọ́ọ̀chì rí tẹ́lẹ̀? Kí fìgbà kankan lọ chọ́ọ̀chì rí tẹ́lẹ̀ kí tó pàdé Àgbàlá Gabriel. Ǹjẹ́ o ti fìgbà kan gbé eégún rí tẹ́lẹ̀? Ààyè tí ìgbé kọ́ rí o. Ọlọ́run níjọba wọn gbé wù. Àmín yàrá. Ẹ̀tàn. Ń gbọ́ Bàbá Kọ́lá Olóòtú tó sọ wípé wọ́n ní tó bá wá fi lè kírun. Hello. Mo gbọ́ yín sà. Yàtà, mo gbọ́ yín. Lóòótọ́ ìbọ̀ wọ́n ní Bàbá Kọ́lá Olóòtú sọ pé wọ́n fi báàgì aṣọ lódodo alẹ́ra wọn lódodo wọn ra jàlábíà fún àtàṣọ kọ̀ọ̀kan bíi mélòó bẹ́ẹ̀ ni àyíbẹ̀ kọ́. Kàdámi ló ń bí yẹn mo ní torí pé náà. Ṣé rí gbogbo bọ́ọ̀lù sọ yìí wọ́n ní wọ́n pé tí oníkálukú bá ń sọ ṣé ń gbọ́ mi bá
jẹ́ ká tiẹ̀ kò yí pé. Masali kauribaya kasaidaya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́, iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóun ò ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́. Ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ ìrètí nù. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́, máa sádàlí kaba. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Màsádàlí kàpárìbàyà kàsáìdàyà. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣọ́mọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ. Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa. Gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun, o wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n lè sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Iṣẹ́ tọ́lọ̀ obìnrin àwọn ń ṣe àní. Agbọ́dọ̀ wá kílẹ̀ àwọn kankan farabalẹ̀ jẹ́ ń béèrè kankan. Ìgbà wọn sọ fún ọ pé tó bá fi kírun ní oṣù mẹ́fà tó mutí tó ta tẹ́tẹ́ pé ọ̀ lọ Mọ́kà. Èmi àbẹ́ni kẹ́kọ̀ọ́ òjò sọ̀rọ̀. Kò sẹ́nibọ̀dì tó lè mi ò drop phone number mi. Mi ò drop phone number mi síta fún anybody. Ṣé ẹ gbọ́dọ̀? Mo gbọ́. Aláàjì. Náà. Drop phone number mi
anybody. Débi wípé ẹni èmi àti anybody ó jọ sọ̀rọ̀. Bàbá Kọ́lá Kò sí bẹ́ẹ̀ ni àti anybody ṣe fẹ́ contact ara wa. Kò sí bá a ṣe fẹ́ jọ sọ̀rọ̀. Because I don't release my phone number to anybody. Bàbá Kọ́lá olóòtú tún wá ní wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà ní àkàtà àwọn èèyàn kan tí wọ́n ń sọ dépò pé wọ́n ní kẹjẹ pé bóyá wọn kẹjẹ pé wà láti mọ́lẹ̀ o àmọ́ wọn ò ní freedom dépò pé wọ́n sà ń sọ lójú lẹ́sẹ̀ débi pé àkàtà àwọn kan ló wà ṣé ẹnìkan ń sọ bó ṣe wà yìí. Ṣé rí níbi tẹ́lẹ̀ wà èmi ò ní gbàgbọ́ pé ẹnìkan kan ń sọ yìí. Ṣé ẹ̀ ń gbọ́ àlájì? Náà. Because ṣé rí ẹni tí ò bá ṣe nǹkan ìtùfù kò ní kí ẹsẹ̀ kúlẹ̀. Gẹ́gẹ́ lọ̀rọ̀ mi lásìkò tí mo wà yìí. Mi ò ṣe nǹkan fúnra débi pé màá mọ kí ẹsẹ̀ kúlẹ̀ pé àbáwọn kan sọ mi, àbáwọn kan wà nìkan kí ẹ fara pamọ́ kí ẹ rí iṣẹ́ no rárá sà. Ṣètò tó jẹ bẹ́ẹ̀. Ààbò Ọlọ́run tó péye àtàwọn àti ẹ Ọlọ́run má ṣe dáàbò ẹ̀bò wa. Bàbá Kọ́lá olóòtú ni wọ́n ń pass information wípé ìyá yẹn nígbà tí alájà yẹn ní kọ́ wá alájà yẹn wá ní àwọn fún ọ ní oṣù 6 tó bá fi mutí tó ta tẹ́tẹ́ tó sì kankan ná. Náà. Ṣé rí ọ̀rọ̀ tí bàbá Kọ́lá olóòtú sọ ṣe gbọ́dọ̀? Náà. Account is too low for this call. Káàdì mi tán sá. Dial *303# to borrow airtime from MTN or dial Jẹ́ ń pè ọ́ padà. 904*. 905 kí ni? Subhanallah. Bàbá Kọ́lá olóòtú ọ̀rọ̀ tí ẹ sọ yìí nípa wípé ẹnìkan promise ẹni 5 million ọ̀rọ̀ tẹ́ sọ yìí ọ̀rọ̀ burúkú nífa bígbà tó yẹ pé owó kan làwọn kan fi tán tó bá jẹ pé àníyàn yìí ni pé kẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí jáde bóyá kọ́mọkùnrin kọ́mọ pàdé aláàánú mọ́ pé àwọn kan kú ti fún lówó ẹjẹ́ ńlòdù káàdì náà kó fi mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá láàánú jùlọ àtàwọn àti àánú Ọlọ́run ní fi wálẹ̀ o ìgbà táwọn èèyàn kan láwọn àtọ́já kírísẹ̀nì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n rí wíkókè tọ́lá lómi náà sọ pé ṣé wáyé tó fi já sí pé Muyideen nìkan lẹ̀ ń wá kí wáyé Muyideen nìkan lẹ̀ fẹ́ ṣe lóore ṣé kò sí mùsùlùmí mi lẹ̀ tí ìyà ń jẹ èmi kọ́ ni mo ní ọ̀rọ̀ yẹn wáyé tẹ́yìn òfin lè sọ̀rọ̀ yẹn fún Àgbàlá Gabriel níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé ńjọ́ tó pàdé Muyideen lọ́nà Muyideen nìkan nìyà ń jẹ kò rẹ́ lómi ní wòrò tó fi já pé Muyideen nìkan lónà gbajúmọ̀ ìgbà tí wọ́n lọ ní kí Muyideen wá bá wọn ní chọ́ọ̀chì tí Muyideen ọ̀lọ́ wáyé tí àìlọ Muyideen yẹn kọ̀ ká Àgbàlá Gabriel lọ́wọ́ kò láti túmọ̀ wá Muyideen mọ́ pé kí ló dé tí ò wá bí mo ṣe gbọ́ o wáyé tó fi já sí pé àwa lẹ̀ ń bá wí pé wáyé tó fi já sí pé Muyideen ni à ń wá kí wáyé ẹ̀kejì kìí ṣe ní Facebook l'Àgbàlá Gabriel tẹ́yìn tí kọ́mẹ́ǹtì yẹn ni Àgbàlá Gabriel ti pàdé ẹ̀yìn náà padà sí wòrò òbí ẹ̀mọ̀ lọ lè tajà olóore tí náà wà wẹ̀yìn náà wà bẹ́ẹ̀ orí Facebook torí bẹ́yìn ṣe ń kọ́mẹ́ǹtì pé ṣé Muyideen nìkan nìyà ń jẹ ṣé Muyideen nìkan lòlò sí tẹ̀mẹ́nu Islam ṣé kò sí mùsùlùmí ṣé kò sólò sínú ẹbí tèmi mọ́ Àgbàlá Gabriel gbàdé Ọlọ́run bá dúpẹ́ fún Àgbàlá Gabriel gbogbo tó ṣe ń dáadáa lórí ọ̀rọ̀ Ọlọ́run bá dúpẹ́ fún àmọ́ bẹ́ẹ̀ tí ń sọ bí bàtẹ́ bóyá àwa tá ń bá sọ̀rọ̀ àwa náà ní làákàyè ẹ̀yìn kìí sórí Facebook l'Àgbàlá Gabriel ti pàdé ẹ̀ torí lẹ́nu bí ìjẹta ìjẹrin láti last week yẹn tí a sọ pé ìyàwó àkáníká wà mẹ́sẹ̀jì ẹlòmíì àkídákun kẹrin àwọn náà lọ́wọ́ àwọn ń kọ́ mọ́sálásí àwọn lọ́wọ́ báwọn ṣe parí ẹ̀ òun fẹ́rẹ̀ ẹ̀rọ onídìí jẹnẹrétọ̀ fíríjì lọ́kàmẹ́dà èmi wá jẹ́ra jẹ́ Oríyọmí Hamzat ni ọ̀rọ̀ Muyideen nìkan yàyà bá ẹnì kankan ògbó kankan fún mi kékeré bá distribute ẹ̀ bá kíní kan ẹlòmíì drop message ìgbà tí mi tètè ya sí ṣé Muyideen làwọn múra sí kankan ṣé òun sọ pé ya ń jẹun àwọn àtàwọn ẹbí òun kàmàdà èmi ni bàbá Buhari ni Tinubu ni. Masali kaoribaya kasaidaya gaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù
orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára, látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa, ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóun ò ní jẹ́ kó rógòlù láyé, irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó létí gbàdúrà lóòótọ́, ó létí gbààwẹ̀ lóòótọ́, ó létí lọ oríṣiríṣi orí òkè lóòótọ́, ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ ìrètí nù. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù, òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́, máa sádàlíkàbà, Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Màsádàlí kàpárìbàyà kàsáìdàyà, ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí? Kí lóhun tó o ti ń dààmú káàkiri? Ṣọ́mọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni, òun ló fà á, ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó, òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa, gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ, bóyá o tiẹ̀ wà lókè òkun, o wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́, bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀, gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́, ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì l'Olúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni t'Ọlọ́run rán sí mi rèé. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́, bóyá wọ́n tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo ibi tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name.